of Arabian mythologies and what survived translated tó tún ṣì wà nínú Islam. Oye ime now. Only one pre-Islamic Arabian mythology, Jahiliyyah, the supreme deity concept, Allah. Ó remain nínú Islam. Kani ṣonlẹ̀. Number two. Only Al-Huzza wọ́n ti reject eléyìí kan. Number Allah wọ́n ti gbà Allah. Lesser God wọ́n reject yẹn. Ìyẹn clear. Number two, only jinn mythology. Ká nígbàgbọ́ nínú àlìjànnú nínú mythology àwọn Lárúbáwá ni. Jinn live in desert. Wọ́n dẹ̀ sì nígbàgbọ́ ẹ̀ nínú Islam. Ó wọnú Islam wá. Number three, òun náà ni shaitan, demon. Àwọn Lárúbáwá ti ní nǹkan kan tó ń pè ní shaitani tẹ́lẹ̀ kí Islam tó dé, which is tá a bá ń sọ̀rọ̀ Adam. Oye, inú mythology àwọn Lárúbáwá la máa wá sí, kì í ṣe pé ó ṣẹ̀ṣẹ̀ jẹ́ tuntun pé Islam ló ṣe ń sọ̀rọ̀ Ádámà. Torí nǹkan fi lè gba ṣètánì ni wọn ò lè pa tán ṣètánì yìí ká má pa mọ́ ọ̀rọ̀ Ádámà. Now, number three nìyẹn. Number four, ẹ̀rí ó ní in Islam. Oye, rebel as deen. Number four, ó ní Iblis mythology. Ẹ ti rí. Transform not borrowed. Transform. Wọ́n transform ẹni wọn ò borrow ẹ̀. Ó ní pre-Islamic wọ́n mọ ní tán pè ní Ìbílísù kí Islam tó dé wọ́n dẹ̀ gbà wọlé. Nínú ẹ̀ náà òun náà ní sacred stone and Kaaba. Sacred stone òkúta Hajar al-Aswad ló ń sọ ya àti Kaaba. Ó ní nínú Arabian mythology ló wà. The Kaaba existed before Islam. Now Islam gbà wọlé nínú ẹ̀ náà lélẹ́yìí sacred month oṣù tí wọ́n ń pè lóṣù Islam kì í ṣe oṣù Islam nínú Arabian mythology ni àwọn Lárúbáwá ló ní nǹkan wọn sacred month àwọn oṣù ọ̀wọ̀ gbogbo Ramadan ìgbà àgbo wọ́n ti ní nǹkan wọn tán ti ń lo nǹkan wọn Islam dé accept ẹ̀. Number seven òun náà ni divination and soothsaying. Ẹ ti rí òun ni ká máa sọ àrò à ń sọ àrò kíní kan yẹn náà òun lélẹ́yìí. Ẹ dákun sọ́n tó kù ní Mọ́kà yẹn ó ti sọ pé ọ̀rọ̀ Kaaba ọ̀rọ̀ hajj náà gbogbo kí n láti kà náà kò sí nǹkan tó wà náà. ẹjọ tí mo ti sọ ọkọ ṣe aláàmù láti sọ̀rọ̀. sọ nǹkan tá ànábì mú wa ká gbọ́. yóò dà fún yín nípa ohun tẹ sọ ìlú mi fẹ́ sọ ọkọ sí o ọgbẹ́ ilẹ̀ sọ. kọ́kọ́ sọ tá ànábì mú wa. ẹ sọ nípa pé aláwọn nípa láti wà tẹ́lẹ̀ before kí Islam tó dé wọ́n dẹ̀ tún bílífù nínú ẹ̀. ṣé mọ̀ wípé nígbàgbọ́ àwọn Lárúbáwá ni pé Allah Ọlọ́run ni ọ̀hún nígbàgbọ́ Ọlọ́run nígbàgbọ́ àwọn Lárúbáwá Allah ni God nígbàgbọ́ àwọn Lárúbáwá. àní o máa pe Allah lọ́lọ́run mọ́ ó dẹ̀ tún ṣe ìdóńdó gbé Allah lórí sìkì tó wà ní Mẹ́kà. Allah ni God nígbàgbọ́ àwọn Lárúbáwá. ìdìrín ni Allah lórí àwọn sìkì tó wà ní Mẹ́kà. ẹni sùúrù mo máa ṣàlàyé fún yín báwo máa ti ṣàlàyé fún yín kẹ́bí understand. bàbá fada lẹ́kọ̀ọ́ yìí à ń láìkí lẹ́kọ̀ọ́ yìí láìkí à ń bá lọ. ẹni sùúrù ẹ sọ̀rọ̀ lórí ó dàbí pé fẹ́ sọ̀rọ̀ lẹ ṣe wá sókè à ń gbọ́ nísà. ṣé wàá ń bẹ̀. mo wà pẹ̀lú yín síkì sọ̀rọ̀ ni. bàbá ìtura mi ò sọ̀rọ̀ ẹ ti sọ nǹkan tí mo fẹ́ sọ so mo kàn ń gbọ́ ẹ̀ mo lè sọ yẹn. all right sir. Now nǹkan tí àmújáde ń sìn ni pé gbogbo ibi tá a tiẹ̀ ti lọ àfi ká padà sórí ẹ̀ torí bẹ́ẹ̀ yẹn gangan là ń lọ ìwọ ló wà wádé gbogbo tá a dé àìmí òkò sí tó kàn mí pẹ̀lú Arabian mythology gbogbo tó bá rí o ṣe ò bá ṣe Islam problem tiẹ̀ nìyẹn onígbàgbọ́ nú ẹ̀ ní ìṣòro tiẹ̀ nìyẹn máa lọ sin tradition tiẹ̀ nìyẹn but the only thing ni pé ta ni Allah ta ni Shaitan báwa sọ̀rọ̀ lórí ẹ̀. ẹ pé ta ni Allah ta ni Shaitan. nínú Arab mythology ta ni Allah ta ni Shaitan. kí lẹ́yìn dàpọ̀ ìyá ti sọ pé má sọ nípa Arab mythology. no Arab mythology náà ní Islam but má bínú nínú Islam ta ni Allah ta ni Arab mythology kan ní Islam ẹ má dàpọ̀ ẹ má kàn fún mi. ta ni Allah ta ni Shaitan tí mo bá sọ̀rọ̀ níṣẹ́ sọ pé kò ṣe bó ṣe rí nìyẹn. má wọrí ẹnìkan bẹ́ẹ̀ láti fọ ẹni tí Allah òun ni Allah ni ohun tẹ́mi nígbàgbọ́ nú ẹ̀ mi ò mọ̀ tọ́lọ́ ti yín Allah ni Ọlọ́run ọba tí mo nígbàgbọ́ nú ẹ̀ lọ́dọ̀ tèmi. Ọlọ́run ọba bọ́ Shaitan bàbá yóò lè lẹ́kọ̀ọ́ kò lè gbọ́n tí èkú ẹ rágbọ́n èèyàn dẹ ẹjọ́ ẹ má bínú àwọn kan wà tó ṣe pé wọ́n jẹ ká máa
àìlọ́pọlọ ni kò sí ní tẹ̀lé bá wọn sọ wọn ò lè ní oye wọ́n jẹ ká má àìlọ́pọlọ ni kì í ṣẹ̀ṣẹ̀ Mr. Michael ṣé wà ń bẹ̀ Mr. Michael bẹ́ẹ̀ni sà. ó dàbí pé Christian lẹ́yìn àbí. bẹ́ẹ̀ni sà. ìgúlú kankan náà lẹ́kújọ kójọ sínú ìwé yín ta ni Yahweh ta ni Sátánì. ìbéèrè ńlá nìyẹn opposite ni wọ́n. ǹjẹ́ ṣé kílẹ̀ pé opposite ni wọ́n. opposite and negative àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀. ǹjẹ́ ṣé Sátánì lè gbé ìgbésẹ̀ kan kí Yahweh má mọ̀ sí. according to Bible bẹ́ẹ̀ ni kò possible kí Ọlọ́run lẹ́yìn sọ pé Yahweh ti ṣe. ẹ tún ti dé. ẹ má bínú Yahweh let's say Yahweh ló mọ gbogbo nǹkan dẹnu dẹ̀ ti ṣe ó ti mọ nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ kó tó di pé Sátánì ṣe anything according to the Bible. ṣe mọ̀ pé ọ̀rọ̀ Jóòbù kí ló ṣẹlẹ̀ láàrin Sátánì Yahweh àti Jóòbù nínú Bíbélì kí ló ṣẹlẹ̀ sí Jóòbù. according to my own knowledge wọ́n ní Ọlọ́run fún ní wọ́n ní Yahweh fún ní ó fún Sátánì ní ààyè láti dán wò. ok ó fún Sátánì láàyè láti dán wò. bẹ́ẹ̀. ṣé látìgbà tí Sátánì ti lé Yahweh tí Yahweh ti lé Sátánì yẹn ṣé ó invite ẹ̀ nígbà tó fẹ́ ránṣẹ́ yẹn. ṣe rí ọ̀rọ̀ yẹn bó ṣe rí ni bí mo ṣe lè ṣe ṣàlàyé. ẹ jẹ́ ká sáré kavasi iná ẹ jẹ́ kavasi iná ó lè dáhùn. nínú Job 1-6 ó ní Job 1-6-7 ó ní now there was a day ọjọ́ kan rèé when the son of God nígbà tí àwọn ọmọ Yahweh came in to present themselves tí wọ́n wá present ara wọn síwájú Yahweh before the Lord síwájú Yahweh and the Satan also came among them Sátánì náà dẹ̀ wá pẹ̀lú wọn wọ́n ní àwọn ọmọ Yahweh dé wọ́n wá present ara wọn síwájú Yahweh Sátánì dẹ̀ ń bẹ nínú wọn. ǹjẹ́ Sátánì yẹn jóun kì í ṣọmọ Yahweh ni tí ò bá kì í ṣọmọ kí ló tẹ̀lé wọn wá ṣe. wọ́n fi pé and ni ó pẹ̀lú àwọn and Satan pẹ̀lú àwọn ọmọ wa ta ló create Satan ta ló create ẹ̀. Yahweh náà ló create. ǹjẹ́ àwọn tí wọ́n pè ní ọmọ yìí ṣé Sátánì níyàwó bímọ gangan. àkọ́ bẹ́ẹ̀. ṣé Yahweh tún bímọ sọ́run ni. ṣe rí bí wọ́n ṣe kọ́. ẹni sùúrù Sátánì àní ṣé Yahweh bímọ sọ́run yes or no. no. àwọn tí wọ́n wá pè ní ọmọ Yahweh yìí ṣó create wọn kọ́ ni. creation ṣó create wọn ni ṣó create ok ẹni sùúrù àwọn tí wọ́n pè lọ́mọ Yahweh yìí ṣó create wọn ni àbò bí wọn gẹ́gẹ́ bí ọmọ. creation ni. Sátánì náà ṣó create ẹni àbò bí ọmọ. creation. What is the difference between creation? Jẹ́rìí Bíbélì náà ló sọ pé ó ti sọ àwọn ó sọ àwọn tiẹ̀ di ọmọ báwo ló ṣe sọ náà ó sọ pé ṣẹ́rí okay let me use my own illustration I'm sorry I can't do the biblical verification. ẹ mọ̀ gan ẹ jẹ́ fọ̀rọ̀ mọ́lẹ̀ ọ̀rọ̀ ti yáwọn èèyàn íńtánẹ́ẹ̀tì sì ni pé Sátánì bó ṣe tẹ̀lé àwọn ọmọ Yahweh wa ṣé òun àti Yahweh níjà ló tẹ̀lé wọn wá. ṣán níjà ṣé jà wà láàrin wọn. kò ẹ bẹ ṣe sọ kò síjà láàrin wọn. tó jà wà ok nígbà tí ò síjà láàrin wọn báwo wá ni Sátánì ṣe jẹ́ opposite. ok òun náà mo sọ fún yín pé ṣẹ́rí àlàyé tí mo fẹ́ ṣe kò ní bá question. báwo
ló ṣe jọ pósìtì lánàá díẹ̀ kan sọ bó ṣe jọ pósìtì bí Sátánì ṣe jọ pósìtì Yahweh. àwọn èèyàn wa iṣẹ́ tún fò pé kíní yìí wọ́n gbé fáwọn bàbá wa ní o ẹ̀dá àkọjájọ ṣàlàyé rẹ̀ wọ́n mọ̀ fẹ́ defend nǹkan tó wà defensible. kí ni nǹkan tí wọ́n ń béèrè báyìí simple question nǹkan ìbéèrè tẹ̀lé dá láìláì torí Yahweh náà ni Satan jọ Satan bá kú ni Yahweh náà kú so that is a simple answer. tẹ bá ìbéèrè yẹn tẹ bá gbé sọpọlọ tẹ bá think deep ẹ máa understand pé this is a very kẹkàn lo kí ni IQ thinking ni kúkẹ lò kí ni Satan wá ṣe níbẹ̀ àti pé kí tó gbéṣẹ́ fún sí definitely ó ló ń control àwọn méjèèjì gbogbo iṣẹ́ tó ṣẹlẹ̀ pẹ̀lú Ádámù and Éfà Yahweh náà lọ control rẹ̀ wá ẹ jẹ́ ká lò lákàyè wọ ọmọ Yorùbá ni wọ́n náà àdẹ̀gbọ́n jù báyìí lọ. ìwà tó yẹ pé tí máa bí bàbá mi yẹn kò lè dáhùn mi ní fẹ́ lọ bẹ̀ fún wọn torí tá a bá rí ká. ẹ béèrè o. Kristẹni náà ni àwa náà ṣe dáadáa mo fẹ́ béèrè question lọ́wọ́ ni pé ẹ̀ṣẹ̀ wo la ṣe Yahweh tí gbogbo wa fi ń jìyà lé níṣẹ́ lè ṣàlàyé fún mi sir. According to the written word wọ́n ní Ádámù àti Éfà ló jẹ èso then àwọn ọmọlẹ́yìn kan bí wọ́n ṣe ń ṣàlàyé actually. yìí náà lásán tán ní ìsìn ta ló set wọn up. bàbá mi bóyá kò yé wọn ẹ mọ̀. creation according to àbí set up dẹni lóòótọ́. ẹ jẹ́ kí n gbọ́ ná ẹ jẹ́ kí n ṣàlàyé bí mo ṣe lè ṣe ṣàlàyé. ok ṣàlàyé. okay according to creation with the Bible wọ́n sọ pé Ọlọ́run dá wa ní àwòrán ara ẹ̀ sorry wọ́n ní Yahweh dá wa ní àwòrán ara ẹ̀. tó bá tẹ̀ ń ṣe mistake ó jọ ṣe gbogbo wa ni má wọrí ok ẹ̀yà máa sọ̀rọ̀ yín lọ. so wọ́n ní Yahweh dá wa ní àwòrán ara ẹ̀ and then ṣe rí ìyàtọ̀ láàrin creation tí Yahweh ṣe ni pé fún tó ṣe sí ara àwọn èèyàn àti oríṣiríṣi nǹkan tó tún dá òun ni pé ó fún wa àwọn ènìyàn ní ààyè láti máa mú decision fúnra ara wọn that's the only difference. ẹ dúró níbi tẹ́tí nígbà yẹn nígbà tó yẹn ó bá fún wa láti ṣe decision tó jẹ́ pé òun ló dẹ̀ dá wa kí la fẹ́ jìyà fún gbà yẹn ló fẹ́ jẹ wá níyà fún. máa gbọ́ o mo sọ pé ọmọ yìí o èmi la rí lóde olùmọ̀ràn ọkàn mú mi ní mo mọ̀ ohun tó ń bọ̀ so gbogbo nǹkan tí Yahweh dẹ̀ dá wa sílé ayé ó ti mọ nǹkan tá a máa wá ṣe nílé ayé ó ti mọ gbogbo ẹ̀ ó ti mọ nǹkan tá a máa wá ṣe arínúróde omi ni present omi ni gbogbo ẹ̀ lákòbò lórí so ẹni tó ti mọ nǹkan tá a fẹ́ bàbá mi kí ló wá fà tá a fẹ́ lọ sọ́run náà gbà yẹn. ẹ náà mo ṣe ṣàlàyé fún yín pé ó ti fún wa ní chance láti decide where we want to belong to. ta ló mislead àwọn èèyàn yẹn. bẹ́ẹ̀ni ta ló mislead àwọn èèyàn yẹn. Sátánì ni. ta ló wá dá Sátánì yẹn. Sátánì ti mislead fúnra rẹ̀ láti ilẹ̀. ẹni sùúrù ta ló dá Sátánì yẹn. Yahweh náà ló dá. Yahweh yẹn wá ní ǹjẹ́ gbogbo mislead gbogbo ìwà tí Sátánì wù yẹn tó dàbí ẹ̀ṣẹ̀ tá a fi lé yẹn ṣé Yahweh ò mọ̀ kó máa ṣe ẹ̀ṣẹ̀ yẹn ǹjẹ́ ṣé ẹ̀ṣẹ̀ yẹn ṣó ṣẹ̀yìn Yahweh ṣé Sátánì lè ṣe nǹkan kan kó dá ṣe kó má jẹ́ pé kó ti wà nínú fèètì ẹ̀ kádàrá ẹ̀ tani tá a fẹ́ kó dà. rárá náà ni mo ṣe ń ṣàlàyé fún yín pé a ti dá àwọn èèyàn pé kí wọ́n mú decision wọn. ṣe rí. decision wo ẹni sùúrù arákùnrin àní Sátánì fẹ́ ká gbà pé Yahweh kò mọ̀ pé Sátánì máa dìdàkudà. Sátánì bóyá ìmọ̀ Yahweh wà limited ó níbi tí mọ̀ ẹ́ dé kò mọ̀ pé Sátánì máa padà kọ́ òun Sátánì wá kọ́ òun ẹ̀ kí ló dé tó ń gbà tí Sátánì ti kọ́ òun Yahweh kí ló dé tí ó destroy ẹ̀ tó ṣe pé ayé ń bí ló ràn wá kí ló ní kó wá ṣe nú ayé. èmi ò ní ìdáhùn sí yẹn sá but. ẹni sùúrù ẹ ní dáhùn sí. mi ì lè dáhùn mi mọ ẹwọn pé mi kọ́ mo rán wá sílé ayé but Bíbélì sọ pé Bíbélì ni wọ́n fẹ́ fi according to Bible wípé wọ́n fẹ́ fi it should be a testimony like it should be of testimony for us to see that God is
ọ̀dà let me ask you this látìgbà tí o ti ń rí búùkù Satan ṣé o rí rí. iṣẹ́ ọwọ́ ẹ̀ la máa rí. ọ̀nà wo lẹ máa ń gbà ríṣẹ́ ọwọ́ rẹ̀ yẹn gangan ṣé tú èèyàn ni àbí tú afẹ́fẹ́ àbí tú kí ni ẹ máa fi rí pé iṣẹ́ ọwọ́ Sátánì rè. kò sígbà tí kò síbi tí ò lè lò ó lè gba àwọ̀ èèyàn wọlé síyàn lára. tí èèyàn bá hàn láìfù ìdàkejì ẹ̀ bẹ́ẹ̀ ìwà kí nìyẹn. ìwà Sátánì náà ni ká sọ bẹ́ẹ̀. ìwà Sátánì ni bẹ́ẹ̀ni àbí. bẹ́ẹ̀ni. ok ǹjẹ́ gbogbo ìwà kan wà nínú ayé tí èèyàn wù tí ò dáa tí ì ṣe pé èèyàn ló wù tá a fojú rí Sátánì gangan. ṣẹ́rí kò sí. ṣé ìwà ẹ máa gbọ́ ṣé ìwà tí ò dáa kan wà nínú ayé tí ì ṣe pé èèyàn ló wù tá a fi mọ̀ pé ìwà Sátánì rèé tí ì ṣe pé Sátánì gangan la rí báyìí tó wù bóyá Sátánì gangan bá obìnrin olóbìnrin sùn ìyẹn Sátánì tí wọ́n lé yẹn gangan. ẹ sọ wà kan tó ṣe pé kì í ṣe èèyàn ló wù ìwà yẹn tó ṣe pé Sátánì ló wù fún rẹ̀ ṣó wà. àrísẹ́ ẹ̀mí ni. èèyàn ló ń hùwà Sátánì. bẹ́ẹ̀ni. a jẹ́ pé èèyàn gangan náà ni Sátánì. bàbá ètò láyé bóyá kẹ́ bí wọ́n lè rè pé àwọn tí wọ́n pa ní Èrùkù àwọn Fúlàní tó pààyàn ní Kwara State àti Trump tó wá pààyàn èwo ni Sátánì èwo ni ọmọ Ọlọ́run wọn. àwọn tó pààyàn lérùkù àti Trump tó wá pa wọn padà èwo Sátánì èwo ni ọmọ èwo ni Sátánì èwo ni ọmọ Ọlọ́run náà méjì ṣé Trump tó wá pa àwọn èèyàn padà lọ́mọ Ọlọ́run ni àbí àwọn tí wọ́n ti ń pààyàn tẹ́lẹ̀. kọ́sọ̀ tí mo wókè wá béèrè ní. ẹ jẹ́ kí kan sọ̀rọ̀ kí tó sọ̀rọ̀ tó fẹ́ sọ. ó yẹ sọ̀rọ̀ ẹ má wọlé ẹ̀yin ó yẹ gbà ń gbọ́ yín. ok sir question tẹ́ béèrè pé ṣé Trump ni Sátánì àbí ìwà Sátánì àbí àwọn tó ń pààyàn nínú ilé ìjọsìn méjèèjì èmi ò justify as right torí tábà nìkan wo ìwà Jésù Kristi tá à ń tẹ̀lé kò sí inú ó ní inú. ẹbí Jésù náà ni Yahweh bàbá yìí. ẹ náà ni mo ṣe ń sọ náà báyìí. ẹ ń gbé wá jẹ́ Jésù bá ní Yahweh nǹkan ẹ mọ̀ kùtù mú wa lọ bẹ̀yẹn sẹ́ àwa tá à ń bá sọ̀rọ̀ pọ̀ tí wàá pé dáadáa ìbí ìtàn bí léèrè ní kẹ́ dáhùn Jésù náà ní Yahweh àbí ẹ forget it ẹ fẹ́ máa sọ yẹn ẹ wùlẹ̀ sọ̀rọ̀ Jésù ọ̀rọ̀ Yahweh. mi fẹ́ máa ṣe mistake fi máa tó bá jẹ́ Jésù ní Yahweh ẹ máa gbọ́ ẹ ní sùúrù bàbá mi tó bá jẹ́ Jésù ní Yahweh ìwà Yahweh gan burú ju ti Trump lọ. nígbà táwọn ọmọ ilẹ̀ Israẹli sẹ̀ ó ní kí wọ́n mú ọkùnrin méje nu wọn kí wọ́n sọ̀rọ̀ fóun bóun fẹ́ kún furúbọ fóun ṣé kò burú ju Trump lọ pé yóò sóyàn rọ̀ wọ́n fún yàn bá lórí gan péjì kún sóyàn rọ̀ lọ. ìgbà àtijọ́ ni láti Old Testament láti kà pé wọ́n fi ènìyàn. táwọn ló ń sọ̀rọ̀ ní Old Testament ní kèsì Yahweh ni. àbí ṣé wọ́n tí ẹ tún máa ṣé ẹ̀yin kìrìsìtẹ́nì tún máa ń rìfọ́ọ̀mù gọ́ọ̀dù ni. no bóyá gọ́ọ̀dù tàná yàtọ̀ sí tòní. rárá kí ló ṣe. ṣe rí ìgbà òfin ẹ má bínú ẹni sùúrù àti yí question yẹn ẹ má bínú tani Yahweh. màá gbọ́ tó bá jẹ́ Jésù ní God. ṣé Yahweh gọ́ọ̀dù ti Yahweh ẹ jẹ́ ká make it clear ṣé gọ́ọ̀dù ti Yahweh yàtọ̀ sí gọ́ọ̀dù ti Jésù àbí. òun náà ni méjèèjì. bẹ́ẹ̀. ẹ kí ló wá ṣẹlẹ̀ sí. ẹ jẹ́ kí n fi illustration kan fún yín. bàbá dáríjì wọn torí wọn mọ nǹkan tó ń sin ta ní bá wíbẹ̀ yẹn. torí ẹ̀ náà mo jẹ́ fẹ́ ṣe illustration fún yín. wọ́n máa ń tún sọ pé ẹ gbọ́ kọ́mẹ́tì wọ́n ní Yahweh ní bàbá o. ok. àti sibling. ó lọ́mọ gan ṣe bó pé ogun rẹ̀ ó pé ogun náà. ó tán bẹ́ẹ̀ ló tán lápá bẹ́ẹ̀ yẹn ọ̀dọ́ tí yìí tún ga yàtọ̀ o. àgàgà ara. kí kọ́ wa ní gbogbo nǹkan ní kò pé ogun. ẹni. Yahweh pín ogún àbí ó pín ogún. ogún kẹ̀ èmi ò tí ì kà ní. ò tí kà níbẹ̀.
a jẹ́ pé ó níbi tí mọ̀ bíbélì jẹ́ gan dé nìyẹn. irọ́ kò mọ̀ wọn pásítọ̀ mi sọ pé lélẹ́yìn náà wọ́n fẹ́ẹ̀ tó mi sọ pé lélẹ́yìn náà àwọn pásítọ̀ sọ pé lélẹ́yìn. ó níbi tí mọ̀ jẹ́ gan dé nìyẹn. ṣẹ́rí irú ní ìsìn ní sùúrù Michael irú Deuteronomy 20 yìí 16 to 17 ó ní you shall save all and have nothing jẹ́ kí n gbé jáde kó lè ká dáadáa kó wá wò bóyá ìwà àti ti Trump èwo ló yà wèrè yìí wò ó ní you shall save alive nothing that breathe oye ó ní ní gbogbo òlú yẹn yányán má jẹ́ kí nǹkan kan tí mẹ́ńbẹ̀ ó ṣẹ́kù gbogbo tí mẹ́ńbẹ̀ ṣẹ́rí ìgbà òfin wà òun náà ni mò ń ṣàlàyé bàbá ètò láyé the funny thing ni pé kíní yìí kò yí àwọn èèyàn yìí kò yé wọn wọ́n á tó wá ní agídí mọ́ pé kéèyàn sọ nǹkan fún wọn wọ́n ò pé àkíní yìí iPhone 7 mọ́ ló tẹ́lẹ̀ iPhone 11 ti wá jẹ́ kí n upgrade wọn ò ní ṣe bẹ́ẹ̀ o ṣẹ́rí iPhone 7 náà ti ń lò láti 1960 yẹn tí ó ní nẹ́tíwọ́ọ̀kì máa ilé wọn tó gbólé question yìí téèyàn bá ní ọpọlọ èèyàn pa èmi náà sì bímọ náà àwọn ọmọ mi máa fi nǹkan lé wọn lọ sí nǹkan tí wọ́n fi lé wọn lọ́wọ́ lélẹ̀ kí ni gbọ́dọ̀ àràdà yìí tẹ́ ẹ gbọ́dọ̀ búkọ àwọn empire àyàn oró empire tí wọ́n bá yé wa jẹ́ imagine ẹ̀yin náà ẹ wo nǹkan tí ń ṣẹlẹ̀ ẹ wo orí burúkú tí wọ́n kọ́ wa. ẹ wo orú fọ́ Samuel yìí sà ó ní now go and strike Amalek and devote to destruction all that they have do not spare them but unalive both man and woman child ọmọ ìkíní child and infant yẹn ni ọmọ tí mu yàn lọ́wọ́ o ox and sheep gbogbo ohun tí ń mímbẹ̀ ọ̀tọ̀ ní gbogbo ọ̀rọ̀ ìran ọ̀tọ̀ọ̀tọ̀ ìlú ọ̀tọ̀ọ̀tọ̀ ni o kó o dẹ̀ jogún gbogbo tán ní ó dẹ̀ tún sọ ń bẹ̀ náà pé èmi ó jogún ilẹ̀ tí wọ́n ò ṣiṣẹ́ fún ìwé mi ó jogún ilé tí wọ́n ò kọ́ Yahweh tí òun máa ń jalè kiri ní from one place to another ó dẹ̀ máa ọ̀nà láìfù gbogbo àwọn tó bá anabi Muhammed àti Allah wọ́n yàwòrè ju Yahweh yàwòrè ju wọn lọ àwọn ìwọ̀n ọmọ yàrá náà táwọn Christian bá ń bá àwọn mùsùlùmí wọn ẹ̀yin gẹ́gẹ́ lọ dáadáa náà. tẹbí inú bẹyẹn náà ti dàkọ ṣe bá dàkọ ni àwọn tó kàn àdàkọ nínà mò ń wo ẹsẹ̀ bíbélì kan àfi bíi fásitì kùránì gẹ́gẹ́gẹ́gẹ́ 10 commandments wà nínú kùránì 10 commandments ó wà nínú kùránì wọ́n ṣe kọ́ yẹn gangan ló wà mẹ́. àwọn amálẹ̀kì lè ṣe nǹkan kan o àwọn ọmọ ẹsẹ̀ nìkan fẹ́ gba àárín wọn kọjá ni o àwọn yẹn gba ìlú wọn jẹ́ kọ́ máa rẹ̀ kí ní Yahweh dẹ̀ nìkan Yahweh ní bíbélì. bàbá mi ìlú yẹn gangan tájẹ́tì wọn ọkàn fìyẹn take excuse me. Michael sórí jọ̀wọ́ mo fọlọ́run bá bẹ̀rẹ̀ lọ ka bíbélì ẹ̀ dáadáa wàá rí pé most of nǹkan tí àwọn èèyàn ṣe nínú bíbélì tí Yahweh nìkan lọ́ọ́ máa pa wọ́n tí wọ́n gan bá rò ó pé ìbí Yahweh ẹni ló dá gbogbo wa bó ṣe máa ní òkè ó ṣe máa ní ààyò pé òkè o lọ pa ẹnì ìfẹ́ nìyí tó bá jẹ́ lóòótọ́ òun ló dá gbogbo wa tó dẹ̀ jẹ́ òun ló ní tẹ̀lẹ̀ sọ pé òun ló láàánú jù àánú wo ló ṣe ìwọ gan máa béèrè lọ́wọ́ ara ẹ tó bá gbé bíbélì tó bá bẹ̀rẹ̀ sí ń kà fúnra rẹ̀ mélòó ni ká máa sọ fún wọn ṣé bí sọ́ọ́ tí ò nígbà tó ní pé àwọn ọmọlẹ́kẹ́nẹ̀ pọ̀ wọ́n ń ṣekúṣe wọ́n rìn òhò wọ́n ń wọṣọ burúkú lọ́wọ́lọ́wọ́ báyìí nílẹ̀ Ísírẹ́lì ìwọ̀kúwọ̀ tán wọ̀ ó burú ju àwọn ọmọ kẹ́nìyàn lọ kéjì ọ̀pálẹ̀ Ísírẹ́lì run. ó ti sọ ní pé òun ní fi òun nípa ayé run mọ́ náà. ṣẹ́rí nǹkan tẹ́lẹ̀ ó tún bẹ̀rẹ̀ ṣẹ́rí kí n sọ pé my own perspective of it I've sat and think of it also like this mo ti rò náà bẹ́ẹ̀ rí you understand mo dẹ̀ ti rí àwọn nǹkan kan tó ṣẹlẹ̀. ẹ̀yin àwọn ẹ bá wa follow second account yẹn ká gbé wọ 1000 ká lè máa fi open ká lè máa fi show evidence so ẹ̀yin tẹ́ bá ti follow ẹ bá follow ẹ so à ń gbọ́ Michael. ṣe rí kíní yìí èmi náà ti kà but the way bí ó ṣe rí lójú tèmi mo mọ̀ pé perspective tẹ̀yìn fi ń wo yàtọ̀ ṣe understand. Michael má bínú 2+2 it's got to 4. kí ni yóò le tó báyìí náà. ẹ máa bí wọ́n lérè pé perspective wo làwọn fi wò tó fi jẹ́ 4. kí náà mo fi bèrè 2+2 because báyìí pé ó lé ní 22 ní ló jẹ́ kí n. kí ni perspective yìí tẹ́ fi wò títí uni kìíní náà fi jẹ́ 4. Jesus kan lòun fẹ́ gúnkè wá sọ̀rọ̀ ẹjọ́ ẹ já mi wálẹ̀. ṣẹ́rí tẹ́ bá ti wà tí a bá ń ka tá bá wo testament. Jesus yóò send the request ìjàre ó kàn fẹ́ máa dà wọ́n láàmú comment section. tá bá wo testament. tó ń wo Amadélékè àti àwọn bàbá ìlókè
kò ní wà. Ó yá à ń gbọ́. tá a bá wo Old Testament tá a dẹ̀ wo New Testament lẹ́yìn ẹ̀ ṣe rí Old Testament tí is something that has happened and bá a dẹ̀ ṣe tún ṣe rí New Testament wá tẹ̀lé lẹ́yìn which is the story of Jesus Christ nígbà tó padà wá ṣe rí gbogbo àwọn nǹkan tó ti sọ. Michael ó gbọ́ tá a nídìí. Yes. A ní pé Yahweh ta lòun ṣé God ni bẹ́ẹ̀ ni ó ní God. ṣé Jésù náà wà ní Yahweh. A lè sọ pé òun náà ni. A lè sọ ni. bẹ́ẹ̀ ni. Ok maybe ló wà. ara maybe kọ́ òun náà ni. Ok tó bá jẹ́ pé tó bá wá jẹ́ pé mò ń bọ̀ tó bá jẹ́ pé Jésù náà ní Yahweh ṣọ́tọ̀ ní wa tà náà tọ̀ ní tèmi ṣé God yẹn máa ń rí fọ́ọ̀mù ni. torí pé ṣẹ́rí bọ́n ṣe kọ́. ṣáni sùúrù máa rí àwọn tó máa defend ẹ ti dé. ṣẹ́rí bọ́n ṣe kọ́ ẹ ní sùúrù ẹ̀jọ̀ mẹ́ta lọ́kan ni 3 in 1 ẹ ní sùúrù. so which is àwọn God yẹn mẹ́ta ni wọ́n. bẹ́ẹ̀ ni. ok. God the Father, God the Son and God the Spirit. ok God èwo là ń lò lọ́wọ́ báyìí. ṣé God the Son là ń lò báyìí bóyá God the Father ó ti kó gúnlẹ̀ fún God the Son báyìí. ok tẹ bá sọ bẹ́ẹ̀ báyìí pé bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe wò nìyẹn we are in the spirit spirit la wà báyìí tẹ bá fẹ́ sọ bẹ́ẹ̀. ṣé wọn ò fún ìyá lógún tiẹ̀ God the mother ò sí mbẹ̀. kò sí. ìyá wáyé asán. kò sí mọ́dà ń bẹ̀. ṣe dáadáa fún ìyá o abiyamọ tòótọ́ Maria lè wá yọ ọ́ lẹ̀ báyìí. rárá. ẹ̀yin èèyàn comment section ẹ bá wa type justice for Maria o. Jésù tí ń exist torí ẹ̀ mo sọ fún mi pé mẹ́ta ni wọ́n Jésù ti exist before kó tó di pé wọ́n bí ní ìrí ènìyàn ó ti wà. òun náà là ń sọ ó fẹ́ wá fi ara ẹ̀. àní God àní ẹni sọ̀rọ̀. níbo ni God the mother wà. kọ́ bá wà o ẹ bá wá God the mother o. God the mother. Yẹ̀mẹ́ pé equation yìí ò balance. God the Father wà. Ṣé dáadáa o. God the Son wà. Bó wá ní God the mother máa wà. Àwọn Catholic recognize God the mother. Ẹlẹ́bọ lẹ́yìn ilẹ̀ ṣe recognize ẹ̀ lẹ́ẹ̀ṣẹ̀ mọ̀. Ta ni God the mother? Mary ni àwọn Catholic recognize ẹ̀. Àwọn ti kó pé ó ti di mẹ́rin bẹ́ẹ̀ yẹn. God the Father. Tọ́wọ́ àwọn Christian bá bọ̀ ọlọ́wọ́ yìí wọ́n sọ ọ̀rọ̀ fún Yahweh pẹ̀lú ọ̀tọ̀ ń parí ọ̀tẹ̀ sí ọ̀jẹ́. Mary mother of God. èmi ò mọ tìyẹn o. Mary mother of God pray for all sinners. God the mother ó ti pé fún mi ìmẹ̀ṣẹ̀ tẹ̀ṣẹ̀ tó pray fún. so a ti rí God the mother náà báyìí ó ti pé. ọ̀dọ̀ àwọn Catholic rẹ̀. ok ẹ jẹ́ kí n ṣàlàyé nǹkan tí mo ṣàlàyé fún yín lọ but kò sí. ó yẹ ètè ṣàlàyé ká tó lọ sọ́dọ̀ Jesus. so mo ní 3 in 1 ni and before the 3 in 1 ṣẹ́rí era ti the way ti I will see it like this like God the Father was the one controlling everything before. Thank you. that was God the Father yẹn ní sùúrù God the Father yẹn òun ló ń control ẹ̀ before kó tó wíìlì ogun fún God the Son. ok tẹ́ bá sọ bẹ́ẹ̀ ẹni sọ́nlẹ̀ mo ń gbádùn yẹn gan. so that was in the era of what's it called the Old Testament. so ìgbà tí wọ́n wá wò pé báwo làwọn ṣe lè ṣe change àwọn èèyàn wọ̀nyí ṣẹ́rí ìgbà yẹn náà kọ́ fi òfin sílẹ̀ ìgbà yẹn ni òfin wà so òfin yẹn due to ìyẹn láyé God the Father. bẹ́ẹ̀ due to òfin yẹn làwọn yẹn tó fi ń rule but àwọn according to bí wọ́n ṣe sọ àwọn ọmọ Israeli jẹ́ àwọn ènìyàn tó yẹ pé ọkàn wọn le you understand. ẹ tètè kàn sọ bí Yahweh ṣe wíìlì ogun yẹn nìkan ní kẹ́kọ̀ọ́ mú jáde. bí God the Son bí Yahweh bó ṣe kógun yẹn lẹ̀ fún bóyá sọ pé bó ṣe gba ogun. bóyá sọ pé wọ́n jọ wà ní rẹ́ẹ̀mù yẹn ní tẹ́lẹ̀
but ìyẹn ọgbẹ sílẹ̀ sí apá kan ó wá wá ní ìrí ènìyàn. ẹ máa gbọ́ ẹni sùn ẹ má wulẹ̀ ṣẹ̀ṣẹ̀ máa sọ yẹn as family bàbá ìyá ọmọ ogun ọdọ máa wà nílé náà ni ẹnì tó lẹ̀. ìgbà tó wà ní earth tó wà ní ìrí ènìyàn ló ń pè ló ń sọ pé God the Father, but nígbà tí ó wà ní the same realm pẹ̀lú Ọlọ́run is not son, is still the same with God. ẹ farabalẹ̀ ìgbà tó ẹ farabalẹ̀ ẹni sùúrù mo ń bí léèrè sìn wípé Yahweh ni fada bí. ok. ṣé Yahweh ni fada. mo gbà yín gbọ́ bẹ́ẹ̀ ṣe sọ yẹn. ṣé Jésù ni sọ́nù. bẹ́ẹ̀ ni. ok Yahweh ni fada nígbà tí wọ́n ń ṣe òfin ẹ̀pá wọn yìí Yahweh lòun ń ṣòfin yẹn. rárá o kí ló Mary ni ok ya mo ti gẹ́ẹ̀tì nǹkan tẹ̀ ń sọ kì í ṣe kó ń ṣòfin ẹ̀pá wọn mo ṣe. àṣé nǹkan la kà jáde sí ni ẹ̀dẹ̀ ní kí ṣé kò ní kàn pa wọn ni. Jésù assisted jọ. ó ní kó dún wọn lọ́rùn ní kò ní kàn pa wọn o ó ní kó so wọn rọ̀. Jésù ẹ má bínú gbogbo àlàáfíà fún yín bàbá onípàkàlà ẹni sùúrù. concern tèmi ní tí mo dẹ̀ máa ń pariwo ẹ̀ mo dẹ̀ ti post ẹ̀ sí platform mi pé àtètèkọ́ṣe ni stepfather ti máa ń jìyà. tẹ́ bá wo story yẹn wọ́n ní Yahweh ni father of Jesus, àwọn Catholic on recognize Mary mother of Jesus, níbo wá ní ti Joseph wà. máa ń sọ pé aláṣẹ ìdànù ní stepfather, àwọn kan máa ń sọ pé rọ́ọ̀nù mò ń pa. ẹ tún wo story Jésù, níbo ni effect Joseph wà. torí ìgbà tó fẹ́ mú bí Joseph tó fẹ́ mú Jésù, Joseph ló mú ìyá ẹ̀ lọ síbi tó ti máa forúkọ sílẹ̀. ìgbà tó wá ń rọbí Joseph ló gbé lọ sí ibùjẹ ẹran. Yahweh ò ṣe kankan bẹ́ẹ̀ o, bẹ́ẹ̀ nígbà tó máa bọ́lá fún Jésù àti bàbá Jésù, Yahweh ló ń dárúkọ ọ̀gbọ́lá fún Joseph. bóyá ní God tán bá ní God stepfather ńkọ́. àbí kí lẹ rò àwọn olùkàdá lè jẹ 5. God is stepfather ní wà òótọ́ ni. ẹni tó lẹ ayé ìyá ní stepfather wà láti àbẹ̀rẹ̀ àtètèkọ́ṣe. God the baby daddy. No, it's God the baby daddy. stepfather ò lérè bó ti máa sọ kí ni yàrá baby mama ni Mary so God the stepfather. God the baby daddy. Jésù ti sá lọ Jésù send the request má lọ ó yanjú ohun tó dálẹ̀ God the stepfather ó jẹ́ 5 torí pé bẹ́ẹ̀ ṣe ronú ìbámu nípa kan stepfather ò ráyé wá àwọn kan máa ń bínú sí mi tẹ́tí rápẹ̀rẹ̀ báyìí. bẹ́ẹ̀ni bàbá wa ọlá ò fix ṣe wa mẹ́ ẹ̀yin èèyàn ẹjọ́ ẹ̀yin èèyàn one comment section àkáǹtì ètò láyé ti òkè yìí tẹ̀gbẹ́ kejì yìí ẹ sáré bá fọ́lù ẹ̀ kí n drop ẹ̀ kí n gbé Jésù sókè ẹ sáré bá fọ́lù ẹ̀ kí n lè gbé kí n sọ àkáǹtì yẹn kalẹ̀. So Michael olùrànlọ́wọ́ rẹ náà jẹ́ kí wọ́n wá sókè jẹ́ n drop ẹ̀ tó bá níbèrè kó padà wá sókè. Jesus àkọ́kọ́ náà ni pé ẹ̀yin bàbá wa tẹ́ bá níbèrè fún Jesus ẹ béèrè èyí tó kọ́. ẹni tó bá níbèrè fún Jesus o ẹni tó bá níbèrè. ẹ káàárọ̀ ẹ káalẹ́ ẹ káàsán ní gbogbo ibi tẹ́wọ́ tó ń gbọ́ wa. ìyẹn Jésù Kristi ọ̀nà mú wa. wetin dey chop now. níṣẹ́lẹ̀ yín ọmọ pẹ́ ti tan máàmì aládé ẹ̀gbọ́n ìròyìn Jésù lẹ̀ mú wá fún ta ni. fún gbogbo wa náà ni. bàbá wa aṣọ òrìṣà wọn bá yín wí o. bàbá Jésù èmi nìbéèrè níbo ni wọ́n ti sọ̀rọ̀ níbo ni wọ́n ti mention Jesus nínú Torah nínú Old Testament. ó wà ní as in tí wọ́n mention orúkọ yẹn dandandandan Jesus bẹ́ẹ̀ni. no kò sí. kí ló fà á. wọ́n nǹkan tó lè fà á kò ju bóyá okay fine wọ́n lè má tí mọ̀ wọ́n lè má mọ̀ as in àwọn èèyàn lè má mọ̀
wọ́n lè wọn má tí mọ̀ mọ pé yahweh ẹni tẹ́ni ń ṣe ṣebí Jesus náà ní yahweh àbí irọ́ no wọ́n yàtọ̀ síra wọn. oh yahweh okay so that means ẹ disagree pẹ̀lú nǹkan tí ẹni táwọn kan bá sọ̀rọ̀ yẹn kan sọ pé yahweh àti Jesus the same thing làwọn méjèèjì. Michael mímọ́. Michael yeah so wọ́n yàtọ̀ sí ya so wọn tí mọ Jesus nínú Torah. Old Testament. Okay. Bẹ́ẹ̀ni. wọn ì mọ Jesus ṣé Jesus ẹjọ́ ta ni Yahweh orúkọ mélòó Jesus yẹn Jesus wọ yẹn èbí òun táìmù mo dáràn. ìgbà tí wọ́n ṣe némi bí Jesus orúkọ mélòó wọ́n sọ ẹ dákun. Jesus ìgbà tí wọ́n ṣe Emmanuel némi rẹ̀. Jesus náà ni Jesus 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 wọ́n sọ níjọ́ tán bí gangan. Jesus yes. lóòótọ́ wọn ò pè ní Manuel. Bẹ́ẹ̀ni wọ́n pè ní Manuel. orúkọ mélòó wọ́n sọ Jesus níjọ́ tán bí torí nickname ẹ̀ ní Jesus sọ orúkọ mélòó wọ́n sọ. Emmanuel náà ni the main orúkọ tí angel fún orúkọ mélòó ni wọ́n sọ. tó fún Mary. bìkọ́ nísìn ẹ kọ́kọ́ mọ̀ pé Manuel mo rán yín létí pé Manuel orúkọ mélòó ni wọ́n sọ Emmanuel gbà tán bí. Jesus and Emmanuel èmi mọ̀ sí. ọ̀ya ẹ ṣọ́ọ̀kù wọ́n pè ní Jesus níjọ́ tán bí. Jesus làwa ṣàmù sí Jesus làwa ń pè Emmanuel. mo ti fún yín lẹ́sìpọ́nìsì mo ní nickname ní Jesus nickname ní kì í sóko rẹ̀ gangan nìyẹn orúkọ mélòó ni wọ́n sọ Emmanuel níjọ́ tán bí. mi mọ̀. àwọn ènìyàn mọ bíbélì ètò láyé. mo mọ bíbélì bọ̀ mo ti sọ fún yín pé orúkọ tí wọ́n sọ ní Emmanuel fine accepted ìbáyín jiyàn yẹn but Jesus làwa ń pè nǹkan táwa ń pè nìyẹn wọ́n sọ ní Emmanuel mi ìbáyín jiyàn so but Jesus làwa ń pè. àwọn olówó fún ní Jesus àwọn olówó fún ní Jesus. ìbéèrè tẹ ni pé orúkọ mélòó ni wọ́n sọjọ́ tán bí ẹ jẹ́ kí wọ́n fún wa níye orúkọ yẹn orúkọ mélòó ni wọ́n sọ Emmanuel ọjọ́ tán bí. kò mọ yẹn ṣé bó ti olówó mọ. so ìgbà tí wàá ti mọ̀ tí wọ́n sọ pé nickname ní Jesus tí wọ́n á mi argue. so kí ni point yín lórí ẹ̀. nǹkan point mi náà ni pé Jesus yẹn nickname lásán ni so kò ní ìtumọ̀ kò dẹ̀ ní mínì kí ni mínì Jesus Jesus yẹn kí ni ìtumọ̀ rẹ̀. Jesus. Jesus mo sọ pé Jesus mo ní Jesus. kí ni ìtumọ̀ rẹ̀ kí ni definition rẹ̀ ní Yorùbá lálàyé lẹ́kùnrẹ́rẹ́. àmì mọ Yorùbá ni mo Jesus. because mo mọ Emmanuel. kí ni ìtumọ̀ Emmanuel. mo mọ Emmanuel. gbọ́ lẹ́jọ̀ wà lọ́dàrí for Allah. God is with me or God is with you. Yes, that is Emmanuel. ẹ jẹ́ kí àwọn Jesus kẹ́ mọ́ darapọ̀ mọ́ tó wá kẹ́ mọ́ gbẹ́kọ̀ ṣẹ́ gbọ́ ẹ mọ̀ wá sí ibà ìṣẹ́rí àwọn kan bẹ tó bá fẹ́ ẹ ní sùúrù náà àwọn kan bẹ kò yí kẹ́ mọ́ hági pẹ̀lú wa tábà tí wọ́n ń sọ àwọn kan tẹ́ mọ̀ tẹ́ gbọ́rí la máa ń sọ so instead kẹ́ mọ́ mú báyìí kẹ́ máa jọ́ tẹ̀lẹ̀kẹ̀dẹ̀ máa ṣe research yẹn wọ́n bá wá jiyàn kò kọ́ṣẹ́ tá à ń béèrè látàárọ̀ ń sìn mí mọ́ báyìí ni kò yé mi bọ́tà bá kún kankan tí ẹ ní sùúrù tábà lọ sínú bíbélì náà ní sí pé Yahweh ní Satan ẹ máa fẹ́ jiyàn yẹn ẹ̀yin tẹ́ ẹ̀ mórúkọ èèyàn tẹ́fẹ́ defend ìwà rẹ̀ ẹ̀ sì mórúkọ ènìyàn. ẹ bá prove it why not. ètò láyé wa gbé fàṣẹ kan jáde ẹ ṣe. ẹ̀yin tẹ́ ń tẹ̀lé Jésù ẹ̀ mórúkọ ẹ̀ àwọn tí ò tẹ̀lé Jésù bá fẹ́ kọ́ sọ fún yín kọ́ wá proof ẹ̀ fún yín. òun náà ni different ni pé wọn ò mọ iye orúkọ tó ń sọ ẹ máa gbọ́ wọn ẹ̀ mọ iye orúkọ tó ń sọ Jesus tẹ́ ń pè nickname ni kèdè sọ orúkọ ẹ̀yọ̀ kan wọ́n dẹ̀ ń pè torí wọn ò kún ọjọ́ tó ń sọ lórúkọ wọn ò sọ lórúkọ ẹ̀yọ̀ kan so orúkọ tẹ́ ń pè gẹ́gẹ́gẹ́ kì í sọ orúkọ rẹ̀ kò ní kankan sí pẹ̀lú orúkọ rẹ̀ rárá. tẹ́ bá ń jẹ́ Túndé kí a máa pè yín níyì sẹ́ẹ̀dẹ̀ nìyẹn lò. báwo lẹ ṣe mọ orúkọ mi. bọ̀ ta ló sọ ní Jesus gan ta ló sọ. àwọn ẹrú tó wá sọ̀wọ́ ẹrú nìyẹn.
di bàbá jesus ta ló sọ ní torí jesus. ìbéèrè tó máa ń Ó rú dàbí èmi pé- lójú ìbéèrè kan tó tún máa ń rú mi lójú wọ́n ní in the beginning God created heaven and earth only the heart was in was in Void. was Void. in void thank you but the Holy Spirit wan revolve lórí omi now this is my Void. question kílẹ̀ wí bàbá yà Wolverine. Wolverine ẹ má bínú standard 3 làwa lọ àkàwé ẹ ṣe jàre ìbéèrè mi gangan wá lélẹ̀ that water tí God tí kíyàwó tó ń rí tó ń Wolverine àbí ó ń Wolverine àbí kílẹ̀ tiẹ̀ pé náà ẹ má jẹ́ káwọn mi yọ. ẹ̀mí ọlọ́run kò ṣe Yahweh wọ́n sọ fún yín pé ó Wolverine lórí omi ẹ̀mí ọlọ́run spirit of God. the spirit of so Yahweh tí wá God different God ń kò ṣe Yahweh. ok Yahweh ẹ̀mí yàtọ̀ sùn wọ́n ní ẹ̀mí ọlọ́run wọ́n ní àtètèkọ́ṣe adáhùn ayé wà ní lórí ìṣòfò ẹ̀mí ọlọ́run ń rá bàbà lórí omi wọn ò sọ yìí pé ọlọ́run ń rá ok bàbà. mo ti ẹsà Yes, mo ti it's gbọ́ the yín spirit of so God. táwa ok ẹ̀mí Yahweh ni àbí ẹ̀mí ọlọ́run ni kò ń ṣẹ̀mí Yahweh bẹ́ẹ̀ni so Yahweh yàtọ̀ ẹ̀mí ti Yahweh ó yàtọ̀ sí ẹ̀mí tọlọ́run Yahweh náà lọ́lọ́run ok ẹ̀mí Yahweh ló ń rá bàbà lórí omi àbí. spirit of God ẹ̀mí mímọ́ spirit of God. ẹ̀kan bí léèrè pé ṣé ìyẹn lè differentiate spirit so spirit who àti is god God ni. who is Yahweh. Okay, fine ẹ ṣe Jesus Father which is Yahweh or Jehovah ó wà ní so ẹgbẹ́ who is kan. God. Son the Who main is God? supreme is the Father mo ti gbọ́ yẹn That we call ẹ má dà Yahweh. wá lórí rú ẹ má jà lọ jìnnà who is Yahweh who is God. Yahweh is God. Thank you. So ẹ̀mí ṣé ẹ̀mí Yahweh ló ń rá bàbà lórí omi ni àbẹ̀wí ẹ̀mí God. Mo ní Yahweh ni God. Ok Yahweh náà ni God àbí. Thank you. So ẹ̀mí Yes. ẹ̀mí Yahweh ń rá bàbà lórí omi. Now omi yẹn Okay. ta ló dá omi yẹn tẹ́mi ẹ̀ fi rá bàbà níbẹ̀. Òun náà ló dá náà. Ok kó tó dá omi yẹn ń bo ló wà. Ó wà lọ́run. Ẹ ti fẹ́ dorí mi rú o. Wọ́n ní in the beginning ó dá ọ̀run àtayé. In the beginning of earth ni wọ́n mean pé ṣe in the beginning of God. Ó ti kọ́kọ́ dá ọ̀run Is the beginning tẹ́lẹ̀tẹ́lẹ̀ of kó tó ṣẹ̀ ayé. wá dá. Ó ti kọ́kọ́ dá ọ̀run Ayé tẹ́lẹ̀tẹ́lẹ̀ tá kó tó wà ṣẹ̀ṣẹ̀ nínú wá ẹ̀ dá yìí. ayé. Yes, ayé tá wà nínú ẹ̀ ni wọ́n ń sọ̀rọ̀ So nípa ẹ̀ Genesis pé verse ṣe beginning Ọlọ́run. Genesis chapter 1 verse 2 ó parọ́ fún wa nìyẹn pé in the beginning he created heaven and earth. Nítorí bo ni heaven. Heaven ọ̀run náà la ó easy náà ṣe bọ́ọ̀run náà la tábà gbóni. Sọ́run pé méjì. Ọ̀run la máa rí yẹn. Bàbá wa Jesus Ọ̀run pọ̀. ó pọ̀. Bẹ́ẹ̀ni ọ̀run pọ̀ 7 heavens. is ọ̀run yàtọ̀ sí heaven you get so wọ́n yàtọ̀ Kí sí wá ní kí ni English ọ̀run? Kí ni English ọ̀run? kí ni english ọ̀run ní Bẹ́ẹ̀ni. yorùbá meaning ọ̀run nílẹ̀ yorùbá ni source èèyàn source èèyàn kò kí n ṣe heaven èèyàn you get so wọ́n yàtọ̀ sí náà so tó bá ní ọ̀run tó bá níyàn ní ọ̀ṣọ̀run yín that means ẹ tó máa bring yín back to your source òní ọ̀ṣọ̀run. Sọ tí Yorùbá bá wá sọ wípé gbójú ẹ̀ sójú ọ̀run gbé ojú ẹ̀ sókè sójú ọ̀run. yeah like no Àwọn ẹlẹ́sìn ló gbé àwọn ẹlẹ́sìn ló ń sọ yẹn ìtumọ̀ ọ̀run láti sọ fún yín yẹn tí o bá lo èdè yẹn nǹkan tó ń tán sọ fún ẹ náà ni pé kó o padà sí sọ́ọ̀sì ẹ òbí ẹni lọ́rùn ẹni. ìyá ẹni ọ̀run ẹni bàbá ẹni ọ̀run ẹni. Ṣé wàá ní brọ́dà mi ó ní ọ̀run pọ̀ ẹni sùúrù brọ́dà mi nínú bíbélì yín ẹ sọ pé ó wà lọ́run kan lọ́run pọ̀ ó wà lọ́run kan tó dá omi ìbò lọ́kọ́ sínú bíbélì wípé Yahweh àbí ọlọ́run yẹn ọlọ́run tẹ́yìn believe ni o kò ń ṣe ti Yorùbá o níbo ló wà bẹ́ẹ̀ni ìgbà wo ló dá omi yẹn níbo lọ́kọ́ sínú bíbélì ló dá omi. Wọ́n ti sọ wọ́n ti number 1 wọ́n ti kọ́kọ́ jẹ́ kó yé wa pé Ọlọ́run dá. ó rá bàbà lórí omi so ńgbà wo ló dá omi yẹn.
ó ti da omi ti wà nú ayé tipẹ́ dẹ́ pé kó tó di pé èèyàn wà ń bí ìyẹn ò sí lákọọ́lẹ̀ omi ti wà ń bẹ̀ ó wà lákọọ́lẹ̀ òun ni wọ́n ṣe ń sọ fún yín pé èmi ọlọ́run ra bàbà lórí ewu tẹ́ bá lọ wo story of Job, I think Job chapter 13 verse something. bàbá onígbàkálà ẹja béèrè ọ̀rọ̀ Sátánì yìí òun ló bá ìwé ẹ fi ọlọ́run ṣàlàyé tó ń ṣe pé omi. òótọ́ lẹ sọ jàre ẹ má jẹ́ ń da bàbá oníbàbà lọ́pọ̀lọ́ rú. gbogbo ilé ẹjọ́ ṣé mo lè sọ̀rọ̀. ó yẹ ṣe kí ẹ lo mínúùtì. ẹ jọ ẹ bá a sọ fún wọn kán lọ ka Luke 14 verse 26 nǹkan tó sọ fún wa ń bẹ bóyá ó ṣeé ṣe fún wa láti tẹ̀lé kán kà á síta fún wa. Luke 14 verse 26 kí wọ́n lọ kà á. kí ni spẹ́lì Luke yẹn ṣe ok. Luke. bẹ́ẹ̀ni. èmi rò pé Luke ti ká máa wòran ni. ẹ jẹ́ kán lọ fún wa ṣèbí inú báìbù wọn ló wà nítorí ẹ̀ sọ wọ́n ń parẹ́ ẹ jẹ́ kán lọ kà yẹn. Luke 14 kí ni. 14 verse 26. eléyìí lágbára o. kiri báyẹn. ó dàbí ètò láyé ṣẹ̀ṣẹ̀ rí ẹ̀. wọ́n wọ̀ o. If anyone comes to me and does not hate father and mother, wife and children, brother and sister, even their own life, such a person cannot my disciple. My brother, bàbá yín kọ́ ná. ṣé bàbá tó bí mi. ẹ bá tún Yorùbá ẹ lákàá tá a gbé bò. àwọn méjèèjì ti kú. ó ní tí ẹnìkan bá wá bá mi tí ò sì ṣaláìmọ́ nífẹ̀ẹ́ tí ò dín ètì yẹn náà ní Yorùbá náà tí ò dẹ̀. bá rẹ̀ sílẹ̀. tí ò dẹ̀ mọ́ ní tí ò dẹ̀ ṣe kìlọ̀. ìyàwó àti ọmọ ẹ̀gbọ́n ọkùnrin àti obìnrin. ètò láyé ayé àǹfààní tó sọ wípé àníyé nìkan ṣé mo lè ṣàlàyé tí wọ́n nífẹ̀ẹ́ tí ò nífẹ̀ẹ́ àlá kò bá jẹ́ bàbá àti ìyá àti òbí wọn. wàláwó kánà àbá àkún wàhùmà àtùkún bẹ́ẹ̀ni ó wà ń bẹ. ẹ ti rí pé copyright Bible ni Quran copy. ṣé mo lè ṣàlàyé verse 10 kan. bẹ́ẹ̀ni ẹni sùúrù kẹ́ tó ṣàlàyé jàre ọ̀rọ̀ yìí lágbára mò ń bọ̀ náà. ó ní if anyone comes to me tẹ́nikẹ́ni bá wá bá mi and he does not hate father tí ó dẹ̀ kórìíra bàbá ẹ̀ and mother ìyá ẹ̀ táwọn bàbá dẹ̀ ní ìyá ẹni lọ́rùn ẹni wife aya ẹ̀ and children àtàwọn ọmọ ẹ̀ brothers ẹ̀gbọ́n ẹ̀ and sisters àtẹ̀gbọ́n ẹ̀ lóbìnrin oyè yín rẹ̀ yẹn yes. even their own life ayé wọn gbogbo. kódà ayé ara ẹ̀ gan kò ní fẹ́ràn ẹ̀ oyè báyẹn. ayé àgbà ní ẹ̀ náà ni pé kẹ́ fi ẹ̀mí yín lélẹ̀ kẹ́ fi ṣe òun náà ni. bẹ́ẹ̀ni. àwọn róòmù ni wọ́n copy and paste kí ni yẹn ṣe. ẹni sùúrù ṣé disciple ni brother Jesus. ìbáwọn Roman Empire ló dá Islam lẹ̀ àwọn mùsùlùmí ò kọ̀ majority mùsùlùmí ò mọ̀ ni. brother Jesus ṣé disciple Jésù ni. brother Jesus. kí lẹ mean by disciple Jésù. Disciple náà ni cannot be my disciple ṣé disciple ni. Disciple tí wọ́n mì nínú bí tẹ́ ka yẹn mi kì í ṣe disciple. Such a person cannot be my disciple. ṣé kí n ṣàlàyé verse tẹ́ ka. ẹ ṣàlàyé verse yìí láì gbé wa lọ́nu bíbélì ẹsẹ̀ mi. ok so nǹkan tí Bible ń try láti sọ ni pé o gbọ́dọ̀ kọ́kọ́ fi ti Ọlọ́run síwájú. For example, bóyá mo wà ní church nísìnyí. àkọ́kọ́ náà ni pé hello wait before you go on ẹ kọ́kọ́ fún mi ní definition 8 dábàá ní 8 kí ni definition 8. kéèyàn kórìíra èèyàn. ìkórìíra mọ tán pè ní ìkórìíra ni ìkórìíra ẹni tá a kórìíra tó bá yọ ọlọ́ọ̀kan bẹ́ẹ̀ èèyàn máa yà síbòmíì ni ó máa rùn fíyàn akórìíra ìgbọ̀nsẹ̀ wa la ṣe lè pẹ́ ní tọ́ílẹ̀tì. ṣàgbé the same Bible yẹn náà ló sọ pé bọ̀wọ̀ fún bàbá àti ìyá rẹ̀ kí ọjọ́ rẹ̀ lè pẹ́ lórí rẹ̀. bọ̀wọ̀ ẹ wá fẹ́ gbé bọ̀wọ̀ ṣẹ́gbẹ́ ìkórìíra
ẹ fẹ́ gbé bọ̀wọ̀ lásán bọ̀wọ̀ fún pẹ̀lú ìkórira. ẹ jẹ́ kí n explain so nǹkan tí bible ń try láti sọ ń bẹ̀ yẹn ò ní pé tó bá fẹ́ ṣe ti ọlọ́run o gbúdọ̀ fi ṣe first. ẹ̀mí mímọ́ lẹ fi ń tu báyìí. nǹkan tí bible ìtumọ̀ ẹ̀ ni mò ń túmọ̀ fún yín mi nídìí èyìnbó yẹn ò lè ẹ máa gbọ́ èyìnbó yẹn ò lè yé wa àfi kẹ́ ẹ tú pẹ̀lú ẹ̀mí mímọ́ tí. òun náà ni kẹ́ ẹ farabalẹ̀ pọ̀ mi. mo káwọn èèyàn má bàa ṣe ìgbọ́ náà ni mo lẹ́yìn bó. ṣe dáadáa ẹnìkan lọ gbé ìwà báyìí kọ́ ká fúnra wọn. so èyìnbó yẹn ò lè yé wa àfi kẹ́ ẹ lè so ẹ jẹ́ kí n ṣàlàyé so nǹkan tí bible gbìyànjú láti sọ ń bẹ̀rẹ̀ ni pé tó bá fẹ́ tẹ̀lé ọlọ́run tó bá fẹ́ sìn o gbúdọ̀ jẹ́ kó jẹ́ òun ní first gẹ́gẹ́ bí àpẹẹrẹ káàzùm mi pé pásítọ̀ ni mí so mo wà ní church mo ń preach lọ́wọ́ fún àwọn ọmọ ìjọ mo ń preach so mọ̀mísí mi wá wà lẹ́nu ọ̀nà wọ́n wá sọ pé kí n fi preaching yẹn sílẹ̀ mi ní dáhùn màá sọ fún wọn tó bá rọ̀yàn sí mi mò ń bọ̀. Eight màlẹ́ ní o gbọ́dọ̀ eight. kórìíra ṣé yẹn ni kórìíra kó kórìíra ṣé yẹn ni tí wọ́n yẹn. ẹ̀sìn àbóyá ni yóò understand n tó to eight. ẹ̀ka Yorùbá. ẹ̀yin náà ẹ̀ka ká gbọ́. verse wọlé kúrò Luke. máa gbọ́ ògbólé fásitì tọ́ọ̀bù tọ́fẹ́ jiyàn rẹ̀. ó fẹ́ tu pẹ̀lẹ́ mi mímọ́ ni. tí ìyá ẹ̀ bá tó bá ń nǹkan kó wù kọ́ ọmọ sí lọ tí ìyá ẹ̀ bá pè ẹ̀ Yorùbá sọ wípé ìyá ẹni lọ́rùn ẹni ó fi nǹkan tó kó wù kọ́ oúnjẹ nìkan ó lè máa ìyá mi jẹ́ ń jẹ tán o lẹ́yìn rẹ̀ ó fi ilẹ̀ ni. even gan oúnjẹ jíjẹ tí ìyá ẹ̀ bá pè ẹ̀ wàá fún oúnjẹ yẹn lẹ̀ wàá lọ jẹ ìyá ẹ̀ náà tó bá jẹ tán ìyá ẹ̀ ló máa padà ó lè sọ fún ìyá ẹ̀ pé òun jẹun lọ́wọ́ lẹ̀ pè mí o ó wá wà lọ́wọ́ ìyá láti sọ fún ẹ pé padà lọ máa jẹun ẹ o ọkọ mi. so ó nìyí nǹkan tí Yorùbá sọ òlélẹ́yìí ó ní ẹnikẹ́ni tí kò bá kí ló dé tí wọ́n ń delete mi ẹnikẹ́ni tí kò bá kọ ìyá rẹ̀ ṣe wọ́n pé kò sí ìkórìíra ń bẹ̀ ẹnikẹ́ni tí kò bá kọ ìyá rẹ̀ àwọn ọmọ rẹ̀ àwọn arákùnrin rẹ̀ àwọn arábìnrin rẹ̀ àti ara rẹ̀ sí kò lè tẹ̀lé èmi Ọlọ́run so kò sọ pé English lè túmọ̀ sí 8. eléyìí gan tún burú ju tẹ̀kan lọ ẹni tí ò bá kọ́ ó reject them. reject mo gbọ́dọ̀ kọ ẹbí mi sílẹ̀ ẹnà ìyẹn gan tún burú jù sókè kò reject yẹn ò mí pé ká ẹ lè jáde. ẹni sùúrù kí n kọ bàbá mi lẹ̀ ìyá mi ọmọ mi ìyàwó mi ẹbí mi lórí Jésù nínú ẹ̀dẹ̀ wà nù Kùránì náà. Comfort báwo tọrọ comfort náà sọ bẹ́ẹ̀ ẹ sì ló wà bẹ́ẹ̀. mú nǹkan tẹ́yìn believe dání pé kò sí nǹkan tẹ́yìn bọ̀ ní fẹ́ ṣàlàyé fún yín nǹkan tẹ́ fẹ́ believe nìyí so kò sí pé bóyá even gan kí bàbá Adébóyè gan sọ kalẹ̀ kó ń ṣàlàyé fún yín ẹ ti made up mind yín pé nǹkan tẹ́ fẹ́ believe lẹ ti believe yẹn right. mo kàn for example ni mo ṣe. mo wà ń bí mi sálọ. ó yá bóyá kẹ́yìn gbá wa kà.